Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù. Bá a bá rẹ́rìn, ẹ jẹ́ ká sọ pa rẹ́rìn. Ogun náà gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín òní Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ ká sọ̀rọ̀ nípa ewé àtegbò. Tèmi máa ń ṣe lórí social media òun ni pé máa ń pe àwọn èèyàn ṣàkíyèsí wípé ẹ jẹ́ á padà síbi àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́. Ogun kan ni mo wá mú wá fún wa lónìí. Ẹ farabalẹ̀, ẹ fìdílé nǹkan àbí kẹ́tì ẹ fi nǹkan lédìí kẹ́gbọ́n tí mo fẹ́ sọ lénìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó dá lórí oògùn jẹ̀dí. Àrùn gbajúmọ̀ òun ni àrùn jẹ̀díjẹ̀dí tó ṣe pé kò sẹ́ni tí ò ní jẹ̀dí lára, ṣùgbọ́n tó bá wá ti pọ̀ jù òun ló máa ń ṣe okùnfà àwọn àìsàn kan tó máa ń ṣe ni àti àwọn àìṣedédé kan tó máa ń ṣe ni nínú àgọ́ ara. Fún àpẹẹrẹ, tí jẹ̀dí bá ti pọ̀ jù lára òun ló máa ń fà kí ẹ̀yìn máa ro ọmọkùnrin tàbí ọmọbìnrin. Tí jẹ̀dí bá ti pọ̀ lára ó lè fà kí ọkùnrin má lè ṣe déédéé lọ́dọ̀ aya rẹ̀. Bákan náà, tó bá jẹ́ pé obìnrin ni jẹ̀dí pọ̀ lára rẹ̀, ó ṣeé ṣe kí nǹkan àlejò obìnrin náà kó máa ṣe ségesège àbí kó má wá rárá, bóyá kó wá jù àbí kó má wá tó bóyè jẹ́ kó wá. Àwọn àpẹẹrẹ tá máa fi mọ̀ pé èèyàn ti ní jẹ̀dí nínú ara nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni kò rọ́mọ bí tó ṣe pé jẹ̀dí ló fà, ṣùgbọ́n ìyálé ọ̀kan òun ni kálukú máa ń mú lájẹ. Nítorí pé obìnrin tí nǹkan oṣù ẹ̀ tí ò bá ti ṣe déédéé, àpẹẹrẹ pé oyún ò lè dúró sírú ara obìnrin bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká mú àwọn oògùn tí mo fẹ́ sọ yìí ká fi kó jẹ̀dí tán kúrò nínú àgọ́ ara. Kí ló máa ń fa jẹ̀dí gan? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ló jẹ́ pé ìta ń jẹ sẹ́nu òun ló máa ń fa jẹ̀díjẹ̀dí. Fún àpẹẹrẹ, ṣúgà. Tá bá wá ń sọ̀rọ̀ ṣúgà pín sí ọ̀nà méjì, ṣùgbọ́n ọ̀nà kan òun ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀. Ọ̀nà tí àwọn èèyàn mọ̀ òun náà ni ṣúgà tá fi ń mu tíì. Ṣùgbọ́n ọ̀nà kejì tí ṣúgà tó pín sí òun ni àwọn èròjà kan tó wà nínú oúnjẹ tó ṣe pé tó bá ti pàdé lára àbó ti pọ̀ jù lára ó máa ń fa nǹkan tó ń jẹ́ ṣúgà tinú ara. Ṣúgà tinú ara ó yàtọ̀ sí ṣúgà tá fi ń mu tíì. Tí a bá ti jẹ àwọn oúnjẹ afáralókun tí òyìnbó ń pè ní carbohydrate, tá bá ti jẹ púpọ̀ jù ó máa ń fa ṣúgà tinú ara. Fún àpẹẹrẹ, bóyá láàárọ̀ èèyàn jẹ ẹ̀bà àbí rice, ó wá di lọ́sàn-án ó tún jẹ àmàlà, gbà tó wá di lálẹ́ ó jẹ fùfú, ó lóun ti pààrọ̀ oúnjẹ. Ẹ má jẹ́ ká tanra wa. Nínú ìmọ̀ àwọn olóyìnbó, gbogbo ohun tí onítọ̀hún ń jẹ, oúnjẹ ẹyọkan náà ló sì ń jẹ. Nítorí pé carbohydrate òun ni gbogbo nǹkan tó sì jẹ. Ṣùgbọ́n lójú onítọ̀hún a máa rò pé òun pààrọ̀ oúnjẹ. Ṣùgbọ́n bá ṣe wá gbọ́ nílé ọkọ bẹ́ẹ̀ náà ni àgbọ́n nílé àlè ni ọ̀rọ̀ náà. Àwọn baba ńlá wa ìtàn fi lé wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá òun ni pé tá bá fẹ́ jẹ irú àwọn oúnjẹ afáralókun báyìí, ó nílò ká mú àwọn ọbẹ̀ tó ṣe pé yóò ní vitamin ká jẹ sí kó lè fún wa ní balanced diet. Èyí ló fà tó yẹ pé tẹ bá rí tí Yorùbá tán ro àmàlà, wọ́n á jẹ pẹ̀lú ewédú àbí kán jẹ pẹ̀lú ẹ̀fọ́ rírò àbí ẹ̀fọ́ ẹlẹ́gùúsí. Ó ti dilute carbohydrate nìyẹn, ó ti fún wa ní balanced diet. Nítorí pé ata tí wọ́n fi ṣe ọbẹ̀ yìí ó ní èròjà tó wà nínú ata. Bẹ́ẹ̀ sì ni ẹ̀fọ́ fúnra ara ẹ̀ gangan náà ó ní èròjà tó wà nínú ẹ̀. Ìyẹn ló ń fún wa ní balanced diet. Tá bá wá ti ń jẹ àwọn nǹkan tó ń fún ara lókun púpọ̀ jù tí a rí nǹkan tá máa fi balance ẹ̀, òun ló ń fa ṣúgà tinú ara. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sá fún ṣúgà tá fi ń mu tíì, bẹ́ẹ̀ sì ni àwọn ṣúgà tinú ara wọ́n ń kómi ní gbogbo ìgbà. Ẹlòmíì inú ọtí àwọn bíà ló ti ń mu ṣúgà, ṣùgbọ́n wọ́n á máa sá fún àwọn nǹkan ẹlẹ́rìndòdò bíi Fanta, bíi Pepsi, bíi Coke ló máa sá fún. A wá ní kóun máa mu bíà torí òun ò fẹ́ mu nǹkan tó dùn
láì mọ̀ pé ṣúgà tó wà nínú àwọn bíà ó ju ti àwọn nǹkan ẹlẹ́rìndòdò lọ. Ìgbà míì àwọn èèyàn wọ́n á máa jẹ ṣúgà níbi àwọn nǹkan mídìmídì bíi ice cream àbí torí nínú àwọn nǹkan míì náà. Ẹ jẹ́ ká wá lọ sí ibi kí ni ògùn jẹ̀díjẹ̀dí gangan fúnra ẹ̀. Ògùn jẹ̀díjẹ̀dí ó wà lóríṣiríṣi ṣùgbọ́n a fẹ́ sọ díẹ̀ nínú ẹ̀ tó ṣe pé tẹ́ ẹ bá dán wò pẹ̀lú àṣẹ Ọlọ́run jẹ̀dí á wá bí gbà. Lálákọ̀ọ́kọ́ ẹ bá mi wá èso bàrà tẹ́ ẹ bá fẹ́ ṣe ògùn jẹ̀dí. Ṣé ẹ ti rí èso bàrà? Ẹni tí ò bá mọ̀ ẹ jẹ́ ká lọ sílé eléwé ọmọ. Èso bàrà ó fi ara jọ èso tàgìrì ṣùgbọ́n èso bàrà ó tún gbọ́nrí bí àṣà àwọn Ẹ̀gbá, ó gbórí díẹ̀ ju èso tàgìrì lọ. Ó túmọ̀ sí pé èso bàrà ó tóbi díẹ̀ ju èso tàgìrì lọ. Tá bá ti rí bàrà yìí ẹ ká bẹ gbogbo èpo ara bàrà yìí kúrò, ká gé bàrà náà ká gé kéékèèké ká wá kó sínú ike kan. Á wá ṣúgà oníkóró ẹ yẹ ká kó sí orí bàrà yìí kó jọ wà ńbẹ̀ papọ̀. Bàrà yìí á sunmi, ṣúgà mísì mọ́ omi yìí yóò wá di oríṣi àgbo kan tó gbọ́ àràn tó sì gbọ́ ògùn jẹ̀díjẹ̀dí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn á wò pé gbàtẹ́ sọ pé fẹ́ ṣe kọ́ wa lógùn jẹ̀dí ẹ tún wá ń sọ̀rọ̀ pé ká mu ṣúgà. Ibi tó yẹ kálukú dé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Wọ́n ṣáà gbìyànjú nǹkan tí mo sọ. Tá bá mú omi tó jáde ní ara bàrà yìí pẹ̀lú ṣúgà yìí, tá bá mú pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ṣeé ṣe kó yà wá ńgbẹ́ ṣùgbọ́n máa ṣiṣẹ́ dáadáa. Ẹ ká túbọ̀ sí orí ògùn jẹ̀díjẹ̀dí míì. Ewé kan wà tá máa ń pè ní ewé àsùnwọ̀n. Ẹlòmíràn ní iṣẹ́ àsùnwọ̀n òyìnbó ni àbí tàsùnwọ̀n tiwantiwa. Kò sásùnwọ̀n tẹ́ lò tí ò ṣiṣẹ́ fún tí mo fẹ́ sọ yìí. Ewé àsùnwọ̀n yìí ẹ jẹ́ ká kó sínú pọ́ọ̀tù, ẹ ká bomi sí, ẹ jẹ́ ká sè é. Tá bá ti sè ewé àsùnwọ̀n tán, omi ẹ̀ ẹ wá jẹ́ ká fi tẹ̀bà. Á wá jẹ ẹ̀bà náà ní ọjọ́ tá bá ti mọ̀ pé àní jáde a máa wà nínú ilé toró ṣeé ṣe kó yà wá ńgbẹ́ díẹ̀. Òun náà máa ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí dáadáa. Bákan náà ògùn jẹ̀dí míì tún ni pé tá a bá mú èso abèrè, tá a bá gún, tá a jẹ́ ó kúnná dáadáa, ẹ jẹ́ kí a máa fi ẹ̀kọ́ gbóná ẹ jẹ́ ká máa fi mú. Òun náà máa ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí dáadáa bákan náà tá bá sì mú èso abèrè, egbò akọgùn, egbò ewúro, tá bá gún òun náà papọ̀ ká ṣe lágúnmu, òun á tiẹ̀ tún máa ṣiṣẹ́ adẹ́ra fún ọmọkùnrin tọmọkùnrin ó fi lè ṣe déédéé dáadáa lọ́dọ̀ ìyàwó ilé ẹ̀. Àwọn nǹkan tí mo sọ yìí tẹ́ bá gbìyànjú ẹ̀ fún jẹ̀dí pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò ṣiṣẹ́. Obìnrin tó bá jẹ́ pé jẹ̀dí ò jẹ́ kó rọ́mọ bí, ọgbọ́n kan tún wà tí àwọn baba ńlá wa tán máa ń lò láyé àtijọ́. Kírú obìnrin bẹ́ẹ̀ ẹ bá mi wá ọ̀mùnù ewé àsùnwọ̀n. Kí là ń pè ní ọ̀mùnù? Ọ̀mùnù náà ni àwọn ewé kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ ń jáde lára igi. Ẹ wá mú ewé ti àsùnwọ̀n tó jọ́mùnù, àwa gé kéékèèké bí ẹ̀fọ́. Ẹ jẹ́ ká sè fún obìnrin tí jẹ̀díjẹ̀dí ò jẹ́ kó rọ́mọ bí. A lè fi ẹja àrọ̀ a lè fi sè é, a lè fi ẹran a lè fi sè é. Kò sí irú intafisè tí ò ṣiṣẹ́. Mo ti lò fún bí èèyàn 4 tọ́lọ́run sì ti ṣe ọmọ fún wọn. Èyí tí mo ṣe gbẹ̀yìn kódà mo sè é tán. Lẹ́yìn tí mo sè é tán mo wá lọ ra ọbẹ̀ díẹ̀ lọ́dọ̀ àwọn tó ń to oúnjẹ. Ẹran tó bá ọbẹ̀ yìí wá òun ni mo yọ sórí ẹ̀ kó lè dùn jẹ lẹ́nu. Ẹni yìí sì lò ó sì bímọ. Oríṣiríṣi ọ̀nà ni Yorùbá ń gbà tọ́jú ògùn jẹ̀dí. Náà fi ń tọ́jú àrùn jẹ̀dí pẹ̀lú ògùn jẹ̀dí. Èyíkéyìí tẹ́ bá gbìyànjú ńbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò ṣiṣẹ́. Ìdí tí Dr. Lekan Salami tó fi ń ṣe gbogbo àwọn fídíò yìí ó yàtọ̀ sí in tí gbogbo èèyàn tó wà lórí social media tí wọ́n ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ fún mi pé àwọn kówó fẹ́nìkan kó bá wọn ṣe ògùn ìbílẹ̀ kan 419 ní èèyàn ṣòro gbàgbọ́. Àwa ló nílò ká farabalẹ̀ díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń ṣàlàyé lórí program mi pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe àwọn fídíò sí yẹn wọ́n wọ ẹ̀ tó fẹ́ lù ní jìbìtì ni.
ní tí Dr. Lékan Sàlámì ń ṣe ni pé ó ń polówó ẹgbẹ́ kan. Èèyàn tó ń polówó ẹgbẹ́ ò lè lu jìbìtì. Ṣé ọmọ aláwọn ò ṣẹgbẹ́ mọ́ ni àbí torí èèlò ló gbà lọ́wọ́ èèyàn tó wá fi di pé ẹgbẹ́ wọn wá ká àǹgàrà wọn kúrò ńlẹ̀. Association of Africa Tradition and Culture òun lẹ́gbẹ́ tèmi ń polówó. Dr. Lékan Sàlámì náà sì ni Ọlọ́run fi ṣe olùdásílẹ̀ àti pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ náà. Àti bá wa da nǹkan pọ̀, ẹ má jẹ́ kí àyà yín já. Torí ọ̀pọ̀lọpọ̀ tó máa sẹ́ndì owó sí mi kí n bá wọn ṣe nǹkan, máa ń nọ́tìsì pé ẹ̀rù tún máa ń bà wọ́n, kò ní sí trust ńbẹ̀. Owó tán sẹ́ndì wọ́n á ní tí n bá trust yín mo ò ní sẹ́ndì owó sí irọ́ náà pa. Wọn ò trust, wọ́n kàn wò pé jẹun wò bóyá ó ní jìbìtì lòun náà, ó lè lu jìbìtì kí n lè ráyè máa pariwo orúkọ ẹ̀ kiri. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń padà rí pé àṣé bí ẹni yìí ṣe sọ òun náà ni èèyàn máa bá ń bẹ̀. So ìwọ tó bá fẹ́ bá a dà nǹkan pọ̀, o free. Wọ́n ṣáà ní kó gbọ́ àwọn fídíò wa dáadáa kó lè mọ nǹkan tí o lè béèrè lọ́wọ́ wa. Tẹ̀lé bá ṣe máa ń ṣàlàyé. Wọ́n tó bá sì fẹ́ join ẹgbẹ́ wa náà ó rọrùn. 25 ní owó registration, 25 ní owó ID card. Ẹgbẹ́ ta register pẹ̀lú ìjọba àpapọ̀ ni. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí mi lórí WhatsApp number mi 08028565188. Kí ni àǹfààní tó wà nínú ká darapọ̀ mọ́ ẹgbẹ́ náà? Àǹfààní tó wà ńbẹ̀ ó pọ̀ rẹpẹtẹ. Irú bí iṣẹ́ ń sọ̀rọ̀ yín sìn, èèyàn ò lè pe nọ́mbà tí mo sọ ń sìn kó wá béèrè pé ẹjọ́ tí kinní kan bá ń ṣèyàn kí lóògùn mi ò ní dá lóhùn. Ìdí ni pé o ò mọ̀ mí rí, mi ò mọ̀ ẹ́ rí. Èyí tí mo sọ yìí gan-an, o ò mọ ibi tí mo ti rí dátà tí mo fi sọ. O tún wá ń pè fún mi. O dẹ̀ gbọ́ pé association ni à ń polówó, ìwọ ò ní interest sí association. So irú ẹni bẹ́ẹ̀ èèyàn ò ní dá lóhùn. Ṣùgbọ́n ìwọ tó bá wà nínú ẹgbẹ́ wa, inú ẹgbẹ́ yẹn ló ti máa béèrè ìbéèrè yẹn. Tá bá ní ká máa dáhùn èèyàn lóhùn pé kí lóògùn kinní kan, ẹ dákun èèyàn mélòó la fẹ́ dá lóhùn? Èèyàn thousands lẹ́ni tó ń wo àwọn fídíò sí. Èèyàn mélòó ló máa message tí wọ́n máa dá lóhùn? Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọlúàbí, á darapọ̀ mọ́ irú ẹgbẹ́ tá à ń sọ. Kì í ṣe ẹgbẹ́ babaláwo, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹgbẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀. Ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá ni. Wípé ká lè máa kọ́ra wa pé ẹni tó mọ̀ yìí kò mọ̀ yìí. Ó lè jẹ́ ogun jẹ̀dí ẹyọ kan nìwọ ní tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Téèyàn bí 50 bá kọ́ ilé táwọn náà mọ̀, ó jẹ́ pé o ti mọ 50. Kókó ń tà ń ṣe bẹ́ẹ̀ nìyẹn. Ire o.